lẹ́yìn tó kúrò láhàámọ́ àwọn olólùfẹ́ Ta-Ni-Ọlọrun ra mọ́tò tuntun fún un. béèyàn bá gẹṣin nínú ajàfẹ́tọ̀ọ́ ẹ̀sìn ìṣẹ̀ṣe ni Abdulazeez Adégbọlá tí gbogbo èèyàn mọ̀ sí Ta-Ni-Ọlọrun kò ní kọsẹ̀ rárá. èyí kò ṣẹ̀yìn bí ọkùnrin náà ṣe darapọ̀ mọ́ àwọn tó ń fi mọ́tò ṣe ẹsẹ̀ rìn pẹ̀lú ìrànlọ́wọ́ ẹlẹ́yinjú àánú kan kábíyèsí ọba ìlú Ella tí iléeṣẹ́ rẹ̀ ń ṣe ìrànwọ́ fáwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ ìyẹn ọba Ella Foundation. lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 19 oṣù yìí ni ọba ìlú Ella mú inú rẹ̀ dùn pẹ̀lú bó ṣe ra mọ́tò Toyota Highlander aláwọ̀ funfun tó rẹwà dáadáa fún un tí wọ́n sì kọ ọba Ella Foundation sí mọ́tò náà lára. ẹ̀gbọ́n Ta-Ni-Ọlọrun lóbìnrin Hajiya Jubril Ọmọlára tó bá Aláròyé sọ̀rọ̀ lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí ní inú ayọ̀ àti ìdùnnú ní gbogbo mọ̀lẹ́bí Abdulazeez Adégbọlá Ta-Ni-Ọlọrun wà báyìí. àwọn sì ń yáyọ̀ pé ó gba òmìnira ní oore ayọ̀ tí mọ́tò tún wọlé wẹ́rẹ́. ó ní àwọn dúpẹ́ lọ́wọ́ ọba ìlú Ella tó ṣe é lóore bàǹtàbàǹtà yìí. bẹ́ẹ̀ ni wọ́n fẹ̀mí ìmoore wọn hàn sí àwọn afẹ́nifẹ́re tí wọ́n dúró tì í lásìkò tó fi wà láhàámọ́. yàtọ̀ sí Ọmọlára ọ̀pọ̀ àwọn míì bẹ́ẹ̀ ni wọ́n ti bá Ta-Ni-Ọlọrun yọ̀ wọ́n ní ẹ̀mí rẹ̀ yóò lò ó lè kò sì ní í gbé. àwọn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn àáfàá tó wọ́ Ta-Ni-Ọlọrun lọ sílé ẹjọ́. àwọn náà ni àáfàá Òkútagídí, ẹgbẹ́ Ògo Ìlọrin, àáfàá Labib Lágbàjì àti ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Madrasatul Muhammad èyí tí ọ̀jọ̀gbọ́n Abubakar Aliagan jẹ́ olórí fún tí àwọn adájọ́ sì ti gba béèlì ẹjọ́ mẹ́rẹ̀ẹ̀rin èyí tó mú kó gba òmìnira. tẹ́ ò bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá yìí ni Ta-Ni-Ọlọrun gba òmìnira lẹ́yìn tó lo oṣù 3 láhàámọ́ nílùú Ìlọrin látàrí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ àti dídáná sun Kùránì táwọn àfáà Ìlọrin fi kàn án. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.